Good morning, good afternoon, and good evening. Wherever you are watching this program, my name is Dr. Afiz Abolade, well known as Saramide's son. If you are watching this program for the first time, please consider to subscribe to my YouTube channel. Make sure you turn your notification bell whenever I upload to this channel. You will be the first person to watch my program. Please subscribe. Help me share this program. Drop your comments and like it. God bless you. In short, what I would like to share with you people today is how to use white onion to treat quickly ejaculation. Is how to use white onion to treat quickly ejaculation. Ẹ káàbọ̀ nílé ní oko ní ẹ̀yìn odi níbikíbi tọ́wọ́jà atẹ́gùn ètò yìí bá fẹ́ dé. Orúkọ mi ni Dr. Aviz Abolade ọmọ Arámidé. Ẹ bá mi mú báírò yín àtìwé, ẹ jẹ́ ká máa kọ àwọn nǹkan yìí sílẹ̀. Eléyìí tí mo mú wá fún wa lónìí, ó ní àgbo ìdákọ́lẹ̀ fún àwa ọkùnrin tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí kejì a ti da omira. Kíní yìí dẹ̀ máa ń da ọ̀pọ̀lọpọ̀ ilé, ó máa ń dàrú, ó ti da ọ̀pọ̀lọpọ̀ ilé, ó ti dàrú, tó jẹ́ pé àwọn obìnrin kan tiẹ̀ wà tó jẹ́ pé àwọn ní ìfaradà. Wọ́n ó sọ fún ọkọ pé bàbá lágbájá, báwo kíní yìí ṣe rí, kò yẹ kó rí bẹ́ẹ̀. Kàkà kóbìnrin míì sọ fún ọkọ ẹ̀, á lọ dá yẹ̀yẹ́ ọkọ ẹ̀ lẹ̀ láàrin àwọn ẹgbẹ́ ẹ̀ ni, tàbí kó máa ṣèṣekúṣe. Tó bá ti wá rú ìpèníjà báyìí, ẹ ká gbìyànjú iṣẹ́ yìí wò. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Ó dá mi lójú pé Ọlọ́run ó fi àṣẹ sí i. Ẹ jẹ́ ká dáàbò bo ilé wa, ká dáàbò bo ìgbéyàwó wa. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí ti da ọ̀pọ̀lọpọ̀ lérú. Ilé àtọ̀nà wa ò ní dàrú. Kí ni nǹkan tí a máa lọ wá? Ẹ bá mi lọ wá àlùbọ́sà funfun. Àlùbọ́sà funfun, ẹ jẹ́ kó pọ̀ díẹ̀. Ẹ kó sínú odó, ẹ gún. Tó bá ti wá gún, á gún níwọ̀nba ni. Ẹ bá mi wá ìsasùn, tí a mọ̀ sí pot. Ẹ bá mi kó àlùbọ́sà yìí sínú ẹ̀. Ṣé a ti kó sí i? Ẹ bá mi wá omi òroǹbó. Omi òroǹbó, òun náà ni wọ́n tún ń pè ní ọsàn wẹ́wẹ́. Ẹ bá mi kó sínú ẹ̀. Ẹ bá mi da omi òroǹbó yìí sí i. Ẹ bá mi fi omi òroǹbó yẹn fi sè é. Tó bá ti jiná, ẹ jẹ́ ká fi ajọ̀, ẹ jẹ́ ká fi sẹ́, ká fún omi àlùbọ́sà yìí àti omi òroǹbó, ẹ jẹ́ ká fún sínú ike kan. Ẹ bá mi wá oyin ògidì. Oyin ògidì, ẹ bá mi wá, ẹ dà sí i. Ẹ jì í pọ̀ dáadáa. Ẹ bá ti wá jì í pọ̀, ẹ ká máa mu àgbo yìí ní ẹ̀ẹ̀kan ní ọjọ́ mẹ́ta. Bí àpẹẹrẹ, à á mú ní èní, tó bá tún di ọ̀túnla, à á tún mú. Bí a ṣe máa mu àgbo yìí nìyẹn. Pẹ̀lú ògo Ọlọ́run àtàtìlẹ́yìn àwọn tí Ọlọ́run gbélé ayé lọ́wọ́, á jẹ́ fún wa bó ṣe jẹ́ fún ajíbíkin tó kọ́jáwé. Á jẹ́ fún wa bó ṣe jẹ́ fún ọ̀sán ìbíkin tó kọ́wé egbò. Àtèwé àtegbò, á jẹ́ fún. Ẹ má jẹ́ ká fi ṣeré o. Nǹkan yìí ń da ọ̀pọ̀lọpọ̀ lérú. Ilé àtọ̀nà wa ò ní dàrú o. In case of those that don't understand Yoruba language very well, what I'm trying to explain since is how to use white onion to treat quickly ejaculation. What I'm trying to explain since how to use white onion to treat quickly ejaculation. You can do it by yourself without my knowledge. If you are interested in our products, such as fibroid herb, manpower, weak erection, hard erection,
staphylococcus, syphilis, fibroid, strong pile, menstrual pain. You can call me on this number 08039336675. Wherever you are, you receive your items. Go and look for onion, white onion, enough of white onion. Look for mortar, pound this onion very well. Then pack it inside one pot. Look for lime juice, enough lime juice. Use this juice to cook this onion. Use this juice to cook onion. After that, look for filter it. Then pour this water inside container. Look for one container. Pour this water inside one container. Add original honey to it. Shake it. Shake it very well. Please, if you are watching this program, don't forget to subscribe. Don't forget to like it. Don't forget to comment. You can also follow me on my Facebook page, Dr. Aviz Abolade TV. Dr. Aviz Abolade TV. You can follow me on TikTok. You can follow me on Instagram, Dr. Aviz Abolade. If you want to drink this herb, shake it before you drink it. Original honey. Use original honey. Shake it before you drink it. You are going to drink this herb 3 days. One shot, 3 days. That is it. It's small, but it's mighty. You can do it without my knowledge. You can do it without my knowledge. Thanks for watching. Please don't forget to subscribe. Bye.